Hello, 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 hello. Hello, hello, hello. Good evening, good evening, good evening, everyone. Ẹ káalẹ́ o, ẹ káalẹ́ o, ẹ káalẹ́ o, ẹ káalẹ́ o, ẹ káalẹ́ o. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share kíní yìí. Ọmọ bàbá wa leléyìí. Kò dẹ̀ gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀. Kò gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀. Kò gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀, kò gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀. Ẹni gbẹ́dìyẹ òtòṣì ó gbé ta láròyé. Gbogbo nǹkan ni mo fi báyàn ṣeré, mi fọmọ bàbá mi báyàn ṣeré. Kì í jẹ́ ṣe pé lórí ìkànnì ta ti ẹwà yìí. Ọmọ bàbá mi leléyìí Esther Ajayi. Wọ́n ti ń sọ̀sọ̀kúsọ nípa ẹ̀ tipẹ́ tí mo ti ń wò, tí mo ti ń wò, tí mo ti ń fọwọ́ wọ́nú, tí mo ti ń fọwọ́ wọ́nú. Ṣùgbọ́n eléyìí kò gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀. Àwọn tí wọ́n sì ń sọ̀sọ̀kúsọ láti jọ ìmúrí pé wọn ò wọ́ ọ̀fẹ́. They are just non-entity. They are non-entity that they worth nothing. They worth nothing. But lórí eléyìí níbi tí ọ̀rọ̀ yìí tó dé yìí, gbogbo nǹkan ni mo fi báyàn ṣeré o, bí tọmọ bàbá mi kọ́ o. Àgàgà ọ̀rọ̀ tí mo bá rí pé ó lè falé ẹjọ́ lẹ́sẹ̀, a máa jọ yọ̀nà náà ẹ̀. A máa jọ yọ̀nà náà ó jọ máa yíra wa. Nítorí nǹkan tí ọ̀pọ̀ ènìyàn ò mọ̀, tí ọ̀pọ̀ àwa tá a sọ pé ikọ̀ àti ìríjú Olówa Elédùmarè ni wá, ni pé we are doctors. We are doctors, not pé akànṣá àrùn wà lórí kíní akànṣá àrùn ṣe kíní ṣá. We are doctors. Tí ẹ̀mí alààyè, Ọlọ́run alààyè tó bá ti ń gbénú ẹ, tó ti ń sọ, tó ti ń wá sí ìmúṣẹ, tí Olúwa ti ń gba ẹnu ẹ sọ̀rọ̀, tó Olúwa ti ń tú ẹnu, tó ti ń ti ara ẹ, tó ti ń tú ìdè, tó ti ń já ìdè, tó ti ń gba ẹnu ẹ jíṣẹ́, tó ti ń gba ẹnu ẹ ṣe ìkìlọ̀. We are doctors. Profession wa ò dẹ̀ gbà á, ìpè wa ò gbà á, pé ká máa ṣe yàmàyàmà, ká máa gbọ́ teku wífẹ́ yẹ. Kò sí bí èèyàn ṣe lè ní àìsàn tó, kò sí bá àìsàn yẹn bó ṣe lè le tó, ìbá fẹ́ dojú ikú báyìí. Tí dókítà ò bá tí ì sọ pé ẹ pe àwọn ẹbí mi, ẹ sọ fún lágbájá, ẹ sọ fún tàmẹ̀dù àti làkàṣègbè, dókítà ò gbọ́dọ̀ sọ nǹkan kan jáde lẹ́nu. Bẹ́ẹ̀ náà ni àwa òjíṣẹ́ Olúwa ikọ̀ àti ìríjú ẹ̀. Bẹ́ẹ̀ náà la ṣe rí. Àwa ikọ̀ àti ìríjú Elédùmarè bá a ṣe rí nìyẹn. Hallelujah, àwọn àmọ́ life o. Àwa ikọ̀ àti ìríjú Elédùmarè. Àwa tí Olúwa tó pè tó yàn tó ṣe lógo àìdìbàjẹ́. You have to know how to tame your tongue. You have to know how to control your tongue, how to control your mouth. Tó bá pèrè ní òjíṣẹ́ Olúwa, tó pèrè ní òṣìṣẹ́ Olúwa, tó mọ̀ pé ẹ̀mí Ọlọ́run alààyè ló ń gbénú ẹ, ló ń fọhùn. Ẹ káalẹ́ ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, gbogbo yín pátápátá, gbogbo ẹ̀yin ìyá mi lẹ́tẹ̀ ṣìkún rí kíní. Gbogbo àwọn bàbá ti sá lọ, kọ́ má wọ̀rí, mò ń bọ̀ wá bá wọn. Gbogbo àwọn bàbá tó sá lọ náà máa sá padà wá.
ọ̀rọ̀ yìí kò sẹ́ni tí kò kàn, gbogbo wa pátápátá ló kàn. But kíní yìí ti ń lọ tipẹ́tipẹ́ tí mo ti ń fojú fò nítorí kíni àwọn tó ń sọ̀rọ̀ yẹn they are nothing but just empty barrel. Empty barrel làwọn tó ń sọ̀rọ̀. They are non-entities. They just want to use Esther's name to get followers. Òun ni mi ṣe dẹ́nì kankan lóhùn nínú wọn. Ṣùgbọ́n níbi tí ọ̀rọ̀ yìí tó wá dé yìí, mo gbọ́dọ̀ jáde kí n fèsì. Ọmọ bàbá mi leléyìí o. Kì í ṣe pé bóyá àtọ̀hún rè wá kankan. Ọmọ bàbá mi. Bẹ́ẹ̀ ni. Ọmọ bàbá mi ni. Ẹ̀jẹ̀ pa wá pọ̀. Gbogbo nǹkan ni èèyàn gbọ́dọ̀ máa kóra ẹ̀ níjàánu sí. Ẹ̀yin òjíṣẹ́ Olúwa, ẹ̀yin òṣìṣẹ́ Olúwa, ẹ̀yin ikọ̀ àti ìríjú Elédùmarè. Ǹjọ́ mọ̀ pé tá pè ẹ́ sí nínú iṣẹ́ ìránṣẹ́? Ǹjọ́ mọ̀ pé iṣẹ́ ìránṣẹ́ ẹ kèwé kó máa ṣe játijàti, kó máa ṣe rédèrèdè, kó máa gbọ́ teku, kó máa wí fẹ́yẹ. Irú bàbá kọ̀ǹfàmù yìí, irú wọn ló ń túlé. Irú wọn ló ń fi orí ìyàwó méjì ló fi ń sọra wọn. Irú wọn náà máa gbéṣẹ́ lọ fún, ló máa pe ẹnì kejì pé báyìí kàsà, báyìí káwòdì. Èèyàn lè gbéṣẹ́ tí ò dá wá fún ẹ. Kó má bàa tún gbé lọ síbòmíì, wàá yíwọ́ padà fún. Bẹ́ẹ̀ ni, wàá yíwọ́ padà fún. Kó má bàa máa lọ síbòmíì, ò ní sọ fún pé ò ní ṣe. Wàá tiẹ̀ ọwọ́ tó máa yí padà fún gan òun gan inú àtún máa dùn ni pé yes, ó ti gbé léhùn lọ́wọ́ lódindi. Mr. Baba confirm ẹ bọ́ síbi o. Mi ò kìí ṣe follower yín o. Ṣùgbọ́n ohun tẹ́ sọ lálẹ́ yìí. Dádì mi ọmọ ẹ kálẹ́ sà. Ẹ kálẹ́ o. Daddy dearest ẹ kálẹ́. Màámi owó ni mò ń kó, ọlá ni mò ń kó, àlàáfíà ìbùkún ni mò ń kó, ẹ kálẹ́. Ọmọ ọba mi Ọlásẹ̀yìndé kí ti gbé libẹ o, ilé wọ́. Má o bàbá mi. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share, ẹ bá mi pèrò sọ́kọ̀, ẹ bá mi pọkàn sérò because ẹni bá rò pé òun lè ṣèyàn, ó máa ń ṣe ara ẹ̀ nígbà míì. Ẹ kálẹ́ o, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi. Mo kí bàbá confirm, mo ní ẹ kálẹ́. Today is 15th, Saturday 15th of November 2025. The time here is 1903 Central European Time. Mo kí gbogbo yín wípé ẹ káàbọ̀ sí orí ètò Chit Chat with Olomo Plenty. Chit Chat ìtàlẹ̀ yẹn jọ, mo fẹ́ kẹ́ bá mi tag ẹni tó ń jẹ́ bàbá confirm, tó lóun bàbá confirm JP yẹn, tó ní gbogbo nǹkan tóun bá sọ bẹ́ẹ̀ ló ṣe máa ń rí. Ìwọ kọ́ ló ń sọ̀rọ̀, Ọlọ́run ló ń gbanú ẹ̀ sọ̀rọ̀. Ẹ̀yin àgbà lẹ sọ wípé ọmọdé ló máa ń ṣèyàn, àgbàlagbà kì í ṣèyàn. Kí ni ká wá ti pè èyí tí ó jáde sí orí ẹ̀rọ àgbáyé fún gbogbo ayé? Bàbá confirm ẹ̀gbọ́n mi, ọ̀nkú mi, family mi, ṣé mọ̀ wípé ojú ti ọ̀rẹ́ mi, ojú òtì mi, ẹ̀yin gangan fún ara yín lẹ̀ ní tìjú. Ọ̀pọ̀ èèyàn ló ti sọ̀rọ̀ Esther. Ṣé mọ̀ pé mo bá wà máa ní ẹbí mi ni. Ọmọ ẹni ò lè ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká múlẹ̀ kẹ̀kẹ́ lọ kì í sì di ọmọ ẹlòmíì. Ọmọ ẹni ò ní burú títí ká fi fẹ́ kùn pàjẹ́. Ọ̀pọ̀ èèyàn ló ti sọ oríṣiríṣi nípa ẹ̀ lórí Facebook, but they are not relevant to me. They are what? They are non-entity. But níbi tí eléyìí tí bàbá tó lóun bàbá confirm JP
tí wọ́n sọ dé yìí tó lè fa ẹ̀wọ̀n lẹ́sẹ̀. Mi ò tí bá ọmọ bàbá mi sọ̀rọ̀, mi ò bá sọ̀rọ̀, mi ò béèrè pé kí ni nǹkan tó ṣẹlẹ̀, kí ni nǹkan tó dé. Ṣùgbọ́n bàbá kọ̀ǹfàmù ó ṣe mí láàánú fún yín. Ẹ̀yin gan fúnra yín ẹ̀ ní tìjú. Ọ̀rọ̀ tó tẹ́ pín sórí fọ́nrán tí ò ju ìṣẹ́jú mẹ́wàá lọ, ó lè ba gbogbo ilé ayé jẹ́. Ó lè sọ̀yàn sí ẹ̀wọ̀n gbére. Ẹ̀yin fúnra yín náà ẹ tí mọ nǹkan tẹ́ sọ. Ẹ sọ̀rọ̀ ilẹ̀ kún, inú mi dẹ̀ dùn. Ọ̀rẹ́ mọ̀ sínú mọ̀ síkùn lẹ́yìn méjèèjì. Àbí bẹ́ẹ̀ kọ́? Ìyẹn náà nice. Tí wọ́n ní ẹni tá a bá fẹ́ fura sí, a gbọ́dọ̀ bá rìn. Ẹni tá a bá dẹ̀ bá rìn, a gbọ́dọ̀ fura sí. That is why tó yẹ pé tí ó bá ti ṣe nǹkan fún mi, gbogbo máa sọ tinú mi jáde, ó ti tán nìyẹn. Mi mọ nǹkan fi sínú. Mi mọ nǹkan fi sínú. Torí iṣẹ́ ìránṣẹ́ mi ò gbà. Ẹ̀fún ní kí n pè fún yín ni Mr. Confirm Abedi. Ẹ̀yin ti gbàgbé wípé tá a bá fa gbùrù, gbùrù máa ń fa igbó. Ẹ jọ̀ọ́ ẹ bá mi pín kíní yìí, ẹ bá mi kó máa ta bí gbúgbúrú olóyin. She baby. Long time, sweetheart. Mr. Confirm, tẹ́ bá fa gbùrùgbùrù máa fa gbó níbi tẹ́ dẹ̀fà dé yìí. Ẹ ti ẹ̀ try iṣẹ́ lè ṣe. Ọmọ ọba mi. Kábíyèsí ọmọ ọba. Kábíyèsí, mo ti rí yín lókè bẹ́ẹ̀ yẹn o. Ọmọ oníkoro mẹ̀bí màrè tó wọn ọmọ ẹlòmíì jẹ gbére o. Nínú gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ sílẹ̀. Ǹjẹ́ lẹ mọ̀ wípé ẹ̀yin fúnra yín ńṣe lẹ so okùn mọ́ra yín lọ́rùn. Ìjà ló dé lórí ìdòwe. Ìjà ló dé lórí ìdòwe. Nǹkan tó dẹ̀ fàjà náà ẹ sọ tààràtàrà, ẹ bá mi pín kinní yìí. Ẹ béèrè lọ́wọ́ ẹ̀. Ẹni kó sọ bí tó ti rówó. Ọwọ́ èyí gangan láti máa béèrè. Uncle Baba Confirm JP. Nítorí kí ni ọwọ́ yín láti máa béèrè. Ẹlẹ́yin ló ní dúró ẹ̀. Ẹ̀yin ni atọ́nisọ́nà ẹ̀. Ẹ̀yin làtùpà tó tọ́nà ríran. Ẹ̀yin ni àtùpà tẹ́ tọ́nà ríran fún débi tó dé yẹn. Tí bí ogi owó ẹ̀ tó fi so. Ẹlòmíì máa ń sọ̀rọ̀ ni. You don't know implication of words. You don't know the implication of what you said. Nǹkan tẹ́ sọ yẹn, ó máa wà lórí media for life. Àfi táyé bá parẹ́. Gbogbo ọ̀nà yóò wá wù kọ́mọ bàbá mi kó fi lówó. Ó jàgbà ni o, ó jí ni o, ó yagi sílẹ̀ ni o, ó ṣàfọwọ́rá ni o. Bàbá, ẹ̀yin lẹ kí láyà débẹ̀. Ẹni kò séwu. Owó tó dẹ̀ rí ẹjọ́ ń pín ni. Mr. Confirm, owó tọmọ bàbá mi ń rí, Esther Ajayi ọmọ bàbá mi ni o. Ẹ̀jẹ̀ ni wá.
owó tó ń rí ẹjọ́ ń pin ni torí fún ara yín náà ẹ tún sọ níbi tẹ́ ti ń sọ̀rọ̀ àmàdébẹ̀. ẹ lówó tó kọ́kọ́ fún yín nínú iṣẹ́ tẹ́ kọ́kọ́ ṣe fún nínú àdúrà tẹ́ kọ́kọ́ gbà fún ẹ ló fún yín ní 2 million nígbà yẹn tówó sì ń jówó nínú ilé àlàpà tẹ́dẹ̀ sọ pé ń gbé yẹn náà ni. You said it yourself o mo ń bá yín rephrase nǹkan tẹ́ ẹ sọ ni uncle mi Mr. JP. Ẹ kú iṣẹ́ ẹ̀bùn ẹ̀mí àsọtẹ́lẹ̀ ẹ kú iṣẹ́ Olúwa. Bàbá JP ṣé ẹ rí wòlíì tí ò bá ti lè kóra ẹ̀ níjánu kì í ṣe wòlíì Ọlọ́run alààyè kì í ṣe òjíṣẹ́ Ọlọ́run alààyè. Kò sí bínú ṣe lè bí ẹ tó kò sí bí ẹni tó ṣẹ̀ bó ṣe lè ṣẹ̀ tó ó lè sọ nǹkan tó bá ṣe láàrin ẹ̀yin wòlíì ẹgbẹ́ yín tẹ́ jọ ń ṣiṣẹ́ ṣùgbọ́n kì í ṣe pé bíi ti kẹ́ wá bọ́ sójú fọ́nrán fún gbogbo àgbáyé pátápátá. Tó bá pè yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ẹlẹ́nìkan ló júwe ẹ̀ fún yín àbẹ́nìkan ló júwe yín fúnra yín ṣá ó ní kẹ́ ẹ máa bá òun gbàdúrà lórí ìgbésẹ̀ tóun fẹ́ gbé yìí lórí ìgbésẹ̀ èmi gangan tí mo wà níbí tá a bá fi nǹkan kan hàn mí mo ń pe àwọn ẹlòmíì pé mo mà rí kinní yìí báyìí mà ní ẹ bá mi fojú ẹ̀mí wò nítorí pé kí ni a ní oore ọ̀fẹ́ ìtumọ̀ jura wa lọ kì í ṣe pé bá a ṣe fi hàn mí bó ṣe yé mi kì í ṣe pé kò dáa ṣùgbọ́n nígbà tí mo bá tún sọ fún ẹlòmíì wọ́n á tún kí èyí tí àwọn náà tó bá tún sọ fún wọn wọ́n á tún kí fún èmi náà wá ṣe kí ni màá tún wá dángájíá nínú ìmísí kò sí wòlíì kan tó máa sọ pé òun nìkan ni bàbá. Tẹ́ bá gbàdúrà lọ́dọ̀ wa láwórì kì í pè ládùúrà tẹ́ bá wúre fún yàn táṣẹ Elédùmarè dẹ̀ tẹ̀lé kì í ṣe wípé ẹ mọ̀ ṣe o Ọlọ́run gbà fún yín ni o Olódùmarè gbà fún yín ni o láti ṣe kíni láti fi gbé òkìkí ẹ̀ jáde láti ara yín pé ìránṣẹ́ mi kan nìyí ẹni tí inú mi dùn sí gidigidi tí ó fi ara balẹ̀ tí ó fi ẹ̀mí balẹ̀ tó ń bá mi rìn tí mò ń sọ̀rọ̀ sí létí tó ń gbọ́ tó jẹ́ pé ohun tó ń rò nínú ọkàn ẹ̀ mò ń gbọ́ ní ìṣẹ́jú bí mo dẹ̀ ṣe ń bá a sọ̀rọ̀ bẹ́ẹ̀ ló ń gbọ́ tèmi Olúwa lò ó láti fi gbókìkí yín jáde ni hallelujah. Nígbà tí Sámúẹ́lì tó wà lọ́dọ̀ Élì Olúwa kàn sí Sámúẹ́lì lẹ́ẹ̀kínní Sámúẹ́lì lọ bá Élì ó ní bàbá ẹ pè mí ó lóun ò pè ẹ́ ó ní padà lọ sùn Olúwa tún pe Sámúẹ́lì lẹ́lẹ́ẹ̀kejì Sámúẹ́lì tún dìde ó ní rábàì ẹ pè mí ìgbà yẹn ni àsọ sí wòlíì Élì nínú wípé ọmọ yìí ni Olúwa mú ọmọ tó jẹ́ wípé ó gbà tọ́ ni Olúwa ò ṣe kàn sí àwọn ọmọ méjì tó bí àwọn ọmọ tóun fúnra rẹ̀ bí Olúwa ò ṣe kàn sí wọn
èmi ti wà níbi tẹ́mi ti ń sùn olúwa ọlọ́run olújọ mi mọ́ ń gbọ́ earthquake ló ń ṣẹlẹ̀ nínú ìlú yìí lóru ọjọ́ yẹn tó bá yẹ pé nǹkan tó máa pààyàn mọ́nú ilé ni bólúwẹ̀ ṣe máa bá lọ nìyẹn ní yí àyẹn lọ́run earthquake ṣẹlẹ̀ mo dẹ̀ wólẹ̀ mo dẹ̀ sọ pé ọlọ́run mò ń gbọ́ bàbá mò ń gbọ́ jésù mò ń gbọ́ mò ń gbọ́ mò ń gbọ́ máa sọ̀rọ̀ mo sá lọ wọ sí bathroom mo tún sá padà bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ ṣe gbigbigbigbigbigbigbigbi torí pé ojú oorun ni mo ti jí jáde. mo ṣe bí ìpè ni mo ṣe bí olúwa ń bá mi sọ̀rọ̀ mi ò tètè dá lóhùn mo bẹ̀rẹ̀ sí ní gbọ̀n pé olúwa olúwa mò ń gbọ́ wọ́n ní nínú bíbélì bí wọ́n sọ pé kọ́ máa sọ Sámúẹ́lì náà ni mo fi ṣàpèjúwe nígbà tí Élì sọ pé kí Sámúẹ́lì kó lọ padà sùn ó ní tí ó bá tó gbọ́ ohùn yẹn ní ẹlẹ́ẹ̀kẹta kó o sọ wípé máa wí nítorí tí ìránṣẹ́ rẹ̀ ń gbọ́ mo ní mo kà nínú bíbélì ọ̀nà ọmọ kan tó jẹ́ Sámúẹ́lì ó sọ báyìí pé ó jẹ́ olúwa mi náà ti gbọ́ mi mọ̀ pé earthquake ló ṣẹlẹ̀ ní yíyà yẹn nílùú yìí mo ń káàgùn ní yọ̀bọ̀ mi gbọ́ nǹkan kan àwọn ọmọ mi kẹ̀dẹ̀ ní they were in the boarding school nígbà tí gbogbo kinní yẹn gbogbo ìlú tó lọ sílẹ̀ mo padà lọ sí orí ibùsùn mi ò lè sùn dọ́kàn ẹ̀mẹ́wàá ni mò ń lajú listen ọ̀nà tọ́lọ́run gbà ṣòro láti ṣe iṣẹ́ rẹ̀ nǹkan kan ṣẹlẹ̀ sí mi ní Nàìjíríà iná ń jó nínú yàrá tí mo wà ọwọ́ yẹn dẹ̀ gbá mi lẹ́ẹ̀kínní mo ṣe báwọn òkú tó wà lẹ́gbẹ̀ẹ́ mi náà ní gbé tọ́ wá ni mo gbọ́wọ́ yẹn dànù ní fi mí lẹ́jàre bàbá yìí kinní kan ó tún gbá mi lẹ́lẹ́kejì nígbà tó délé kẹta tí mo máa lajú báyìí iná ni hẹ nínú yàrá mi yàrá yẹn nìkan wá níná yẹn ti fẹ́ jó kábíyèsí Elédùmarè mo ti ń jagun bọ̀ ọjọ́ ti pẹ́ Élì bàbá tẹ́nìkan bá wá sọ́dọ̀ yín tọ́lọ́hun lò yín tọ́lọ́hun ti ọwọ́ bọ̀ yín lẹ́nu ó ní ó mú ẹ̀ṣẹ̀ náà fi sí mi ní ahọ́n ó sì dàbí oyin ó sọ ọ̀rọ̀ jáde láti ẹnu yín sínú ilé ayé Esther ó dẹ̀ rí wípé nǹkan tẹ́ bá sọ fóun ó ń bẹ́lẹ̀ dáhùn lé she clinged onto you you became her personal prophet. Mo ti ń jagun bọ̀ ọjọ́ ti pẹ́ ẹ̀mí mímọ́ làgbà ẹ̀mí mímọ́ làgbà ó ẹ̀mí mímọ́ làgbà ó ju bàbá tó bí mi lọ tí ẹ̀mí Ọlọ́run bá dé kò sẹ́ni tí ò lè lo kẹ́tẹ́kẹ́tẹ́ bálámù. Bàbá kì í ṣe pé ẹ mọ̀ ṣe o Olúwa ti ara Esther gbé òkìkí yẹn jáde fún aráyé ṣùgbọ́n ẹ ti bà oore ọ̀fẹ́ náà jẹ́ nítorí kíni nítorí ìlara nítorí ìgbéraga ẹ ti fi wàdùwàdù ẹ fi rédà lórí kọ màá bá yín sọ ètò ń jó tọrọ bẹ́ẹ̀ ni ìyá mi ọjọ́ náà níṣẹ́ bẹ̀rẹ̀ fún Sámúẹ́lì nígbà tí Olúwa kàn sí ó pè lẹ́ẹ̀kínní ó ṣe bí iṣẹ́ ọmọdé ó pè lẹ́ẹ̀kejì ó ṣe tọmọdé lọ bá bàbá ẹ̀ tó jẹ́ Élì tó ti gbà á látọmọ mú bí ìyá ẹ̀ ṣe gbọyàn lẹ́nu ẹ̀ báyìí lọ gbélé lọ́wọ́ nítorí wípé ọmọ májẹ̀mú ni ẹ ti fi wàdùwàdù ẹ ti fi rédà lórí kọ ó mà ṣe o
ẹ ti fi ọwọ́ ara yín àti ẹnu ara yín ẹ ti fi paná òkìkí tí Olúwa tó ti ara Esther gbé sínú ilé ayé yín. Ó mà ṣe o. Hear me, sir, this gospel truth. Ẹ jọ̀ọ́ ẹ bá mi pè bàbá yìí wá sórí àkíní. Torí we are not friends. Àmúdẹ tí gbọ́ngbà tí kíní yẹn ṣẹlẹ̀ tí mo lọ sórí péèjì wọn. Mo rí wọn nínú aṣọ ìbílẹ̀, aṣọ àwọn jagunjagun ìbílẹ̀. Wọ́n sọ̀rọ̀ nípa ìgbà àwọn tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ wàhálà ní Nàìjíríà yẹn pẹ̀lú àwọn Fúlàní something like that. Bàbá, pẹ̀lú gbogbo ohun tẹ́ sọ pé ní ó yẹ kẹ́yìn lè dá Fúlàní tó ń da àdúgbò yín mú láàmú, ó yẹ kẹ́yìn lè dá dúró. Tolúwa bá gbé ẹ̀gà rẹ̀rẹ̀ sílẹ̀. Mo máa ń gbà ní ìṣẹ́jú mo máa ń sun ní ìrè fúnra mi pé Olúwa wó mi palẹ̀ kó tún mi mọ́, tó bá wó mi palẹ̀ ìgbéraga gbé mi wọ̀. Olúwa má jẹ́ kí n jọra mi lójú. Not because this lady is my blood. Ó gbára lé níyàn. Ọmọ bàbá mi náà tún gbára lé níyàn. Ègbé Bíbélì sọ fún wa wípé ègbé ni fún ẹni náà tó fi ẹlẹ́ran ara ṣe àgbẹ́kẹ̀lé. Mo sì lò ó nínú fọ́rùn mi lánàá. It's not because she's my blood. Because you misuse God's grace upon her life to your life. That is why you said all these things on live streaming for the world. Ẹ tún wá sọ pé tó sì ní ìtẹ́fẹ́ sọ, ẹ tún sì ní ìtẹ́fẹ́ sọ, bàbá. You are free. Lẹ́yìn tí mo bá fún yín ní ìmọ̀ràn yìí tán, mo fẹ́ kẹ́ jáde kẹ́ wá sọ gbogbo èyí tó bá kù, kẹ́ máa wo èyí tẹ́ sọ yìí gan, ẹ lọ wo nǹkan tí àwọn èèyàn sọ. Òjíṣẹ́ Olúwa, wòlíì, aríran, alálàá, àtúmọ̀, gbogbo ẹ̀bẹ̀ yẹn Olúwa ló ní déédéé. You were praising yourself. You put yourself as a superstar. Bàbá, ìràwọ̀ yẹn ti já. Ó wá nígbà tó já tán, ó wá kú pi. Bí iná ògùṣọ̀ elépo. Ṣẹmọ̀, iná tá máa ń lò látijọ́ yẹn tó máa ń wà nínú àtùpà ìbílẹ̀ yẹn. Ó kú pi. Torí ohun tí ò yẹ kó jáde lẹ́nu yín síta, ó jáde lẹ́nu yín. Ẹ gbé ògo Ọlọ́run wọ̀. Ẹ sọ di tiyín. Gbogbo ohun tí wòlíì òtítọ́ bá ṣe, tó bá fọhùn jáde síta fún gbogbo aráyé rí. Ọlọ́run ló ní gbogbo ògo. Not you, sir. Not you. Èmi ni bẹ́ẹ̀ ṣe ń sọ nìyẹn. Ẹ tún wá sọ bẹ́ẹ̀ nìyẹn kẹ́ni tẹ́ ń bá sọ̀rọ̀ wípé kó má jẹ́ kẹ́ ẹ lọ síbẹ̀. Ọ̀rọ̀ sì pọ̀ tẹ́ fẹ́ sọ. Ọlọ́run ló ń gbénu wòlíì o. Bí mo ṣe sọ, Ọlọ́run ló ń gbénu wòlíì. Ògbénu Múndí Aṣọlá. Ògbénu Adélébọ̀ Ṣògo. Òun ló ń gbénu òjíṣẹ́. Ṣé mọ̀ pé wòlíì yàtọ̀ sí òjíṣẹ́? Ẹ mọ̀, wòlíì yàtọ̀ sí òjíṣẹ́.
alálà, aríran, alásọtẹ́lẹ̀, afèdèfọ̀, atú èdè. Kì í ṣe ẹran ara náà fi ń ṣe. Gbé mi wọ̀ bàbá, gbé mi wọ̀ bàbá. Ẹran ara kò lè ṣiṣẹ́ rẹ̀, gbé mi wọ̀ bàbá. Ìdí ẹ̀ nìyẹn. Tolúwa máa ṣe kí n tó máa ṣe ń fi ìgbàgbé sí pé bóyá wòlíì kan jíṣẹ́ fún yín àfi tó bá yẹ pọ̀ kọ́lẹ̀. Iṣẹ́ tó bá wá látọ̀dọ̀ Ọlọ́run tó bá ti sọ tán báyìí tó ti sọ̀kalẹ̀ kúrò nínú ẹ̀mí. Ọlọ́run máa ń fi ìgbàgbé sí bí aláboyún tó ń bímọ lọ́wọ́lọ́wọ́ tọmọ yẹn bá dé ojú pé kó rí ọmọ jáde báyìí àgbà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ìrora yẹn ó máa terrible ẹsẹ̀ á máa dóbèlè báyìí ìbàdí á máa ṣe kékékékékékékéké ṣùgbọ́n jẹ́ kọ́mọ yẹn jáde tán ara tù ẹ́ pẹ̀sẹ̀. Ràlẹ̀ràlẹ̀ nìkan lóbìnrin máa rántí pé ìgbà tí mo fẹ́ bímọ yẹn báyìí ló ṣe rí báyìí ló ṣe rí. Ẹ wò last born mi nígbà tí mo bí last born mi kó bí tiẹ̀ kí n bá tọ̀ over 24 years ago. I died. I was seeing myself. Mo dẹ̀ ń lọ lemọ́lemọ́ nítorí kí ni mo rí ìyá mi àti bàbá mi lọ́ọ̀kan ó ní àlẹ́ ní àjọ ń lọ ni. Because contraction yẹn bẹ̀rẹ̀ láago 2 òru. Aago 12 ọ̀sán kọjá ìṣẹ́jú 15 lọmọṣẹ́ jáde. I died. I saw myself. Kí nìdí ni pé ńgbà tọ́mọ jáde tán ojú ara mi pàdé placenta ò tí jáde placenta padà sókè BP ìyẹn já wálẹ̀ wọn ò lè gbé mi pé mi ò ṣe là. Tí mo rí ìyá mi àti bàbá mi lọ́ọ̀kan báyìí mo wá rí gbogbo àwọn tó wá lẹ́yìn wọn gbogbo wọn wá wọṣọ funfun lọ́sàlálú mo ní lẹ́lẹ́ ibi tẹ́ ti wà lájọ ilé ni lájọ ń lọ. Àwọn méjì bá bẹ̀rẹ̀ sí ní náà ń rọ̀ mí náà ń tẹ̀ mí náà ń ṣe gbogbo ẹ̀ náà ń gbọ́n wọn á ní kí n wọ ọmọ mi kí n wọ ọmọ mi kí n wò òun ló ń sunkún yẹn ó fẹ́ mu yàn. Mo ní wọ́n á fún ní dókítà wà ń bẹ̀ wọ́n máa tọ́jú ẹ̀ wọ́n ní kí n wo èmi náà fúnra mi. Mo ní kọ́kọ́ fèmi sílẹ̀ wọ́n á tọ́jú ọmọ wọ́n ní mo gbọ́dọ̀ tí n bá fún ọmọ mi lọ́yàn ọmọ pé mi ò ní jí báwọn máa jókòó dè mí tí n bá ti fọmọ lọ́yàn ọmọ tán kí n padà wá àwọn a máa lọ àwọn méjèèjì wá jókòó sílẹ̀. Ẹ bá ń gbọ́ àǹjọ̀nù èmi ni ẹ̀mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ti kú tí mo dẹ̀ ti jí nílùú òyìnbó yìí náà dẹ̀ tí mo ti ní out of body experience. Mo ń fi lè ṣe illustration ni bí ọ̀rọ̀ wòlíì ṣe rí. Nígbà tí mo máa jí padà sáyé ní aago 7 kọjá lálẹ́ mo kàn ṣàrántí wípé mo lọ síbì kan mo ríra mi níbì kan gbogbo pẹ́ǹsì wọ̀nyẹn ìyẹn ti kúrò bẹ̀rẹ̀ torí wọ́n ti tọ́jú mi wọ́n ti pààrọ̀ aṣọ fún mi wọ́n ti ṣe gbogbo ẹ̀ fún mi. Bí ọ̀rọ̀ wòlíì ṣe rí nìyẹn wàá kàn máa àbò rí bẹ́ẹ̀ àbí kò rí bẹ́ẹ̀ tí ò bá sí bẹ́ẹ̀ ni tọ́lọ́hun ò bá ń fi ìgbàgbé sí. Ọkùnrin òní tí ó sọ pé kóbìnrin tó máa bọ̀ kó tún pakuru mọ́. About 2 years ago iṣẹ́ wòlíì ni mo sọ fún yín ẹnìkan pè mí ó ní mo jíṣẹ́ fún òun ní about 14 years ago kí n máa wá rántí iṣẹ́ yẹn mo ní iṣẹ́ 14 years ago kí n máa nígbà yẹn 12 years kí n máa rántí ó ṣàbẹ̀rẹ̀ sí ní ṣàlàyé ló ń ṣàlàyé ẹni tó wà ń bẹ̀ ńgbà tí mo jíṣẹ́ ibi tóun ti ń bọ̀ tóun fi pàdé mi tí mo fi pè wọ́n nínú ṣọ́ọ̀ṣì tí mo fi jẹ́ṣẹ́ yẹn fún mi kí ló wá ìṣẹ̀lẹ̀ èmi ò rántí o ó ní mo gbọ́dọ̀ rántí mo ní mo gbọ́dọ̀ rántí òun ti ṣàlàyé òun ti fún mi ní clue
mo wá bẹ̀rẹ̀ sí ní pé àwọn wòlíì àgbà kiri pé ẹjọ́ torí Ọlọ́run nǹkan kan ṣẹlẹ̀ sí mi ẹnìkan ni mo jíṣẹ́ fún over 12 years ó ní mo gbọ́dọ̀ rántí wọ́n ní kí n fi sílẹ̀ ó fẹ́ fi mí fìdán ni pé nǹkan tí mo sọ fún ó ṣẹlẹ̀ sí èyí tó wá yẹ kó wá fi sọ fún mi ló tó wá fẹ́ kémi tó máa mo níbo ni mo ti wá fẹ́ rántí nǹkan tó wá sọ báyìí nígbà tẹ́nì kìíní sọ bẹ́ẹ̀ ní kejì sọ bẹ́ẹ̀ ní kẹta sọ bẹ́ẹ̀ ní kẹrin sọ bẹ́ẹ̀ ni mo ṣe wá gbé kúrò lọ́kàn mi. I continue searching for that message the more tí n bá sọ pé máa tí bá gbé image máa tún lọ gbé fọ́tò ẹ̀ báyìí máa tún máa wò báyìí because I was forcing it. Bàbá tí Ọlọ́run bá lò yín tí ó bá jẹ́ tó bá dún Olúwa ni kẹ́ gbéga ẹ má gbéra yín ga ju ara yín lọ ẹ̀yin kọ́ lẹ ṣe gbogbo nǹkan tẹ́ ṣe ṣùgbọ́n ẹ ti paná ẹ̀. We are just a vessel. Ó yẹ kẹ́ máa dúpẹ́ ni wípé ẹ jẹ́ ohun èlò Elédùmarè. Oníṣẹ́ ló ń ṣiṣẹ́. Now, Uncle JP, ẹ ti dragi ògo pẹ̀lú Ọlọ́run tó ní ògo. And that is what God hates most. And he said it in his book, Isaiah 42:8. Only I am the Lord. That is my name. And my glory I will not give to another. No praise to carved image. I am the Lord, that is my name. I will never share my glory with anyone. I will never share my glory with anybody. Almighty God, that is my name. Ọba tó lè jí, tó lè pa, òjì kan lù kan pa, òpà kan wo kan yè. Tó yẹ pé gbogbo bó ṣe wù báyìí, ó ní everything tó ń bá ṣe ó ní dáadáa ni. Ah, Rabbi. Ẹ̀yin wá sọ pé ẹ̀yin ni. Ẹ̀yin ni. Elédùmarè nìkan ló ń jẹ́ àbúràrà. Ògbénú ọmọ ènìyàn fọhùn. Sáà. Ẹ ti sọ ògo àárọ̀ yín nù. Ẹ ti sọ dànù níbi tẹ́ ti ṣe kíni. Tẹ́ ti bragado. Ó bá yẹ pa àárín ẹ̀yin pẹ̀lú àwọn ẹgbẹ́ ẹ̀yin lẹ́jọ́ wà nínú ilé tẹ́ jọ bragado mọ́ra yín ṣé wọ́n mọṣẹ́ báyìí ṣé wọ́n náà mọṣẹ́ báyìí tán bá sọ pé báyìí kí ni nǹkan tá máa sọ sáàmù wo la máa kà. Ẹ bọ́ sórí social media. Bàbá nítòótọ́ ẹ mewé àtegbò, you are very good at it. Kò sí ewé náà, kò sí egbò náà, kò sí nǹkan tẹ́ ẹ̀ kì í lò. Olúwa ló léwé àtegbò. Mi sọ pé kẹ́ máa mi bá yín sọ sí yẹn o. Ṣùgbọ́n Ọlọ́run ló ń jẹ́ ewé àti egbò. Ọlọ́run léwé, Ọlọ́run légbò, Ọlọ́run ni yẹ̀pẹ̀, Ọlọ́run lomi, Ọlọ́run láfẹ́fẹ́, Ọlọ́run nìjì, Ọlọ́run lòjò, Ọlọ́run nìrì. Kábíyèsí Elédùmarè. Tewé egbò bá jí láàárọ̀ a ṣe báyìí agbọnra f'Elédùmarè tí yẹ̀pẹ̀ tí ọ̀yẹ́ bá là yẹ̀pẹ̀ agbéra báyìí agbéra sọ ẹ̀yin wá sọ pé ẹ̀yin ni níwájú Ọlọ́run Elédùmarè ẹ jọ̀ọ́ bá mi pé bàbá confirm yìí he might be somewhere watching me anyway. Ewé àtegbò tẹmọ ó ń dá yín lóhùn nítorí pé Ọlọ́run sì ń jẹ́ mi nìyẹn ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ yìí bàbá JP ẹ ti fọ́ ìkòkò omi àjípọn yín àárọ̀ ẹ ti fọ́ dànù ní ojú gbogbo ayé. Ó ti
kúrò lára yín. Ẹ lọ pàdé Elédùmarè lẹ́sẹ̀ ògbèjì, kẹ́ lọ bá sọ̀rọ̀, kẹ́ lọ fẹnu gbolẹ̀. Bóyá ẹ sì lè rí kí ń gbà padà mọ́. Irú yín lẹ̀ ń dá lérú. Sà. Ẹni Esther ló fún yín ní orúkọ ìyá Goodluck Jonathan. Ṣé mọ̀ pé wọ́n nìyẹn? Ó máa ń fún yín lórúkọ àwọn èèyàn ńláńlá tó bá fẹ́ gba nǹkan lọ́wọ́ wọn. Olúwa ṣeun. Ṣèbádùrà ló ní kẹ́ ṣe. Ó ní kẹ́ bá òun wúre sórúkọ yìí, kẹ́ bá òun wúre sórúkọ yìí, pẹ́pẹ́ àwọn gbàdúrà sórúkọ yìí. Ó dẹ̀ ń fún yín lẹ́tọ̀ọ́ yín. Ṣebí àwa ọmọ ènìyàn, àwa yìí náà. Ṣebí orúkọ Jésù Kristi ní àwa Kristẹni. Mẹ́tẹ̀ẹ̀ta lèmi ṣe, gbogbo yín náà lẹ kúkú mọ̀. Ìfàdí tí mò ń ṣe pọ̀. Èmi ọlọ́ṣun, èmi ọlọ́ya, èmi oníṣàngó, èmi oní alágẹmọ, èmi eléégún, èmi onígunukó. Ọbàtálá, ọbàtá àṣà, ọba takuntakun lóde ìrọ̀jẹ̀, pa òrìṣà. Gbogbo àwọn tá à ń sọ wọ̀nyí, they happen to be human being like you and I. Nígbà ìwáṣẹ̀. Ṣé orúkọ Jésù la máa fi ń gba nǹkan lọ́wọ́ Elédùmarè? Jésù náà sọ. Ó ní ká dárúkọ. Jésù sọ pé ẹ máa pè mí kẹ́ ẹ gba nǹkan lọ́wọ́ mi. Ọ̀pọ̀ ènìyàn máa ń, Bíbélì sọ, ó ní ọ̀pọ̀ ènìyàn béèrè wọn ò rí gbà nítorí pé wọ́n sì béèrè. Jésù fún mi, Jésù dá mi lóhùn. Jésù kọ́ ló máa dá ẹ lóhùn. Bàbá ẹ̀ ló máa dá ẹ lóhùn láti ara ọmọ. Wọ́n wá rán ẹ̀mí mímọ́ wá pé ó yá lọ yọ̀ǹda. Ṣùgbọ́n ìbọ́ sórí ojú fọ́nrán ẹ̀ ńlá ka, ẹ̀ ńlá kò. Ó ń yà yín lẹ́nu pé mo jáde ta mo sọ̀rọ̀ nípa Esther Ajayi lẹ́ni. Àwọn bàbá mi ni, bẹ́ẹ̀ ni nítòótọ́ ni mi ò kí gbogbo ẹ̀yin tẹ́ ti sọ̀rọ̀ ẹ̀ sẹ́yìn. Mo rí i pé you are all non-entity. Ju àwọn ọmọ ọ̀dọ́ ẹ lọ. Ẹ dẹ̀ fẹ́ fi káṣí cruise ní ẹ fẹ́ fi kó èrò sọ́dọ̀ nígbà yẹn ni. So ti bá ní kí n máa dá yín lóhùn kò lè make sense. Ṣùgbọ́n ẹni tí mo bá sọ̀rọ̀ yìí erin ti rìn. Bẹ́ẹ̀ ni. Tí kìnìún olóòlà ajù méjì bá pàdé nínú igbó, kò sí nǹkan méjì, wọ́n máa fi rù yọra wọn ni. Ìbà àgbàlagbà. Olúwa ti ẹ̀ ṣeun rẹpẹtẹ fún nǹkan tẹ́ sọ nípa Esther. Ó mú yín mọ àwọn èèyàn ńláńlá láàrin ìlú Nàìjíríà. Olúwa ṣeun. Débi pé ẹ mọ orúkọ ìyá tó bí Jonathan, Goodluck Jonathan, ẹ tún gbé fọ́tò ẹ̀, wọ́n tún bá yín gbé fọ́tò ẹ̀ sí. Alákòóbá ni yín. Ẹ dẹ̀ tí kó bára yín. Ẹ̀yin náà la máa béèrè orúkọ gbogbo àwọn tó ti kó wá, ọwọ́ yín láti máa béèrè torí pé ẹ ti fa wèrè lọ́yàn. Ṣùgbọ́n ó dùn mí fún yín. Mo gbà ládùúrà fún ẹ̀yin tẹ́ ń wò mí ní òtítọ́ àti òdodo tí ẹ nífẹ̀ẹ́ sí mi. Ọ̀rọ̀ tẹ́ máa sọ tó máa gbé yín dẹ́wọ̀n kò ní jáde lẹ́nu yín. Ìlara tẹ́ máa ṣe tó máa ba ayé yín jẹ́ kò ní bọ́ sí. Ẹni bá ṣe ìlara mi lórí asán ó máa kú dànù ni. Pí. Ṣé bẹ́yìn náà lẹ́ni kó lọ wá orúkọ wọn wá? Lẹ́ni kó lọ wá orúkọ àwọn ìyá wọn wá? Kó lọ wá orúkọ àwọn ọmọ wá? Kẹ́ lè fi ṣe ètò àdúrà. Tí wèrè bá sọ̀rọ̀ lórí burúkú ló máa gbọ́, òpònú èèyàn dẹ̀kọ́ ló máa digest ẹ̀.
Mr. JP, you've done yourself big time. Lórí ìtẹ́ tó wá sọ yẹn pé Esther Ajayi ló fún yín ní orúkọ ìyá Goodluck Jonathan. I can call you a big liar. Ẹ lọ sórí Google. Kò sí politician kan in the whole wide world. Orúkọ wọn, orúkọ ìyá wọn, orúkọ bàbá wọn, orúkọ àwọn ọmọ, orúkọ ìyàwó, ibi tán ti bí, ọjọ́ tán bí, aago tán bí, iṣẹ́ tó ṣe, iléèwé tó lọ, àwọn ọ̀rẹ́ tó ní, gbogbo ẹ̀ ló wà ńbẹ̀. Go and Google it. Bàbá ẹ fi ẹ̀wọ̀n run mú. Ẹ̀yin tẹ́ ẹ bá rò pé ẹ lè máa sọ ìsọkúsọ jáde lẹ́nu láti kìyàn sínú páńpẹ́, rántí pé tó bá fa gbùrùgbùrù á fagbó. Kò sorúkọ ẹni tẹ́ ń wá lágbàáyé yìí ní politician tẹ́ ní rí lórí Google. So kóhun ló fún yín lórúkọ ìyá Goodluck Jonathan. You are a liar, sir, with due respect. Gbogbo politician all over the world, àti funfun àti dúdú àti pupa, all over the globe, gbogbo wọn school tí wọ́n lọ, gbogbo ẹ̀ ló wà ńbẹ̀. Worth wọn, iye tí wọ́n ní l'account ó wà ńbẹ̀. Again, go and Google it, sir. Everything is there. Ẹni nítorí ìdí tẹ́ fi jáde, ẹ máa gbọ́ ọ̀rọ̀ tẹ́ sọ bàbá. Ẹni ìdí tẹ́ fi jáde ni wípé Esther preach. Ó ń caution àwọn èèyàn wípé kí wọ́n ṣọ́ra o. Kọ́mọ ìgbésẹ̀ tó máa gbé pẹ̀lú àwọn wòlíì kan, nítorí pé oníjìbìtì ló pọ̀ nílùú. Ẹ gbọ́ ọ̀rọ̀ tẹ́yìn fúnra láyé tẹ́ torí ẹ̀ tẹ́ bẹ̀rẹ̀ sí ní kà bí ẹni tó kí sóró bọ̀ nídìí sá. Ẹni yẹn ní kì í ṣe wàásù. Tíyìn ò bá tún ṣe wàásù, kí wá ní wàásù? Thou shall not jalè, thou shall not sọ̀sọ́kúsọ, thou shall not bú ìyá ẹ, thou shall not ṣe kíríkan. Ṣé wàásù kọ́ ni? Ó ní ẹ lọ ṣọ́ra. Nǹkan fúnra yín lẹ́sẹ̀ náà yín sọ ó wà nínú fídíò all over the world, gbogbo wọn náà ti kọ́. Èmi gan tẹ́ bá mọye kọ́pì tí mo ní. Ẹ ti para yín bàbá. Ẹ ti yẹgi fúnra yín. Ọ̀rọ̀ politician là ń sọ̀rọ̀ èyí. Ẹlẹ́nìkan ló mórúkọ ẹ̀ wá. Ẹni ó sọ pé ó ní jàǹbá pọ̀ láàrin wọn, pé kí àwọn èèyàn kí wọ́n ṣọ́ra kán má lọ kó sí páńpẹ́ àwọn wòlíì tó ń ṣèyàn ní jàǹbá. Ẹ nítorí pé òun ti ga sókè, àkùkọ gàgàrà ẹ̀ kò wá fẹ́ pé kí ẹlòmíì kó ga mọ́. Ṣó make sense sà? Nǹkan tó ń jẹ yín nífun later lẹ́ṣẹ̀ sọ. Nǹkan tó ń run yín nífun ẹ̀ẹ́dẹ̀ tí ì sọ rárá. Ẹ tún wá sọ pé tó bá dẹ̀ láti jáde síta, láti tún wá preach pé kí àwọn kan má lọ kó sínú páńpẹ́ ayé, pé ẹ̀ṣẹ̀ máa wá sọ ọ̀rọ̀. Bàbá tepru ló máa fi wọn ẹ̀wọ̀n yín fún yín o.
mo nífẹ̀ẹ́ yín ni mo ṣe jáde o. Ẹni dọ́kúmẹ̀ntì wà, ẹni proof wà, bàbá tẹ́ bá fa gbùrùgbùrù máa fa gbó. Eo. Tani, oh, she was preaching general preaching. She was counseling. Ṣó dárúkọ ti yín pé ẹ má lọ bá lágbájá o torí tẹ́ bá lọ bá o ó máa lù yín ní jìbìtì o. Mr. JP confirm tí gbogbo nǹkan tẹ́ ṣe tó ń confirm. You said it. Ẹni gbogbo ayé ló mọ̀ yín. Bàbá ìgbéraga ó ti gbé yín ṣubú. Ọ̀rọ̀ tọ́mọ ìyá yín lè bá yín sọ ni mo bá yín sọ lọ́fẹ̀ẹ́ ló fò yìí. Ó yẹ kẹ́ sanwó fún mi. Ṣé iṣẹ́ olè gbé olè gbà lẹ́yìn ṣe ni? Ṣọ́rọ̀ yẹn tàbá yín ni. Ṣó dárúkọ yín? Àbò dárúkọ church yín? Àbò dárúkọ mọ̀lẹ́bí yín? Ọ̀rọ̀ tẹ́ gbé jáde tẹ́ nítorí nǹkan tó sọ lẹ ṣe bẹ̀rẹ̀ sí ní sọ nǹkan tẹ́ sọ. Bàbá ẹ rojọ́ ẹ̀dẹ̀ jẹ̀bi ẹ̀dẹ̀ kí páńpẹ́ ẹ̀dẹ̀ kí mọ́ra yín ní ọrùn ọwọ́ méjèèjì àtẹsẹ̀ ń wá so papọ̀. Inú mi dùn gan bẹ́ẹ̀ ṣe sọ ojú abẹ́ ń kó. Àkó ọ̀rọ̀ lẹ sọ. Gbogbo wòlíì kọ́ ni kò dáa. Esther ò dẹ̀ dárúkọ pé wòlíì báyìí. Ìgbéraga bíi ti Sọ́ọ̀lù á dáa fún ẹ bàbá mi. Gbèrè. Nítorí pé ẹ ti ń pè ó ti ń jẹ, ẹ ti ń pè ó ti ń jẹ, ẹ ti ìlú ó ti ń dún. Ẹni bàbá confirm ní kọ́ lọ bèrè lọ́wọ́ anybody all over the world. Ta ló mú yín mọ the world? Báwo ló ṣe jẹ́ pé àkùkọ gàgàrà ní Esther tí ò fẹ́ kí mi kò ga? Àwọn wo ni kò fẹ́ kó ga? This is a woman that moves with people of timber and caliber, movers and shakers in Nigeria and in fact all over the world. She ride in private jets. How does she become a blockage to àwọn àkókò kéékèèké? Hallelujah. Ìgbà wo wá la lè ṣèkìlọ̀ fáwọn èèyàn? Ìgbà wo ni ìkìlọ̀ fún èèyàn kó má kó sí páńpẹ́ ayé, kó má bọ́ sí ọwọ́ oníjìbìtì? Gbogbo àwọn tán kórí TikTok. Àwọn tó yẹ pé látago 6 náà ti máa bọ́ sórí TikTok máa pa wọn jíṣẹ́. Tọ́ máa ní kó lọ mú kinní kan wá, kó lọ mú kinní kan wá, kó lọ pàdé wọn ní WhatsApp special group tí wọ́n ṣí, owó ni wọ́n fi ń wọbẹ̀. Lórí WhatsApp mo ní ẹ jẹ́ kí n mú kéré, mo ní fọ́rùm 6. Mo níbi tí wọ́n ti ń rà tí wọ́n ti ń tà tí mi ò dẹ̀ gba kọ́bọ̀ lọ́wọ́ ẹnì kankan bẹ̀rẹ̀. Tọ́lọ́run bá yàn ẹ́ pé máa ṣe báyìí,
tó dẹ̀ ń fi ògo yẹn tó dẹ̀ fi hàn. You should be praising God that you are his vessel. Ẹ wá bọ́ síta, ẹ wá fọ́ká, ẹ fọ́kó. Ẹjọ́ ẹ̀yin èèyàn mi, ẹ wá ẹjọ́ ṣé ilé yóò tuntun sí yín pé téèyàn kì í ṣe ara ìwàásù ni kéèyàn sọ fún yàn wípé ẹ má lọ bọ́ sọ́wọ́ oníjìbìtì o. Ẹ ṣọ́ra o. Ẹ mọ bí tẹ́ ẹ máa rìn sí o. Ẹ mẹni tẹ́ ẹ máa sọ̀rọ̀ yín fún o. Ẹ má yẹ kó gba, ẹ má yẹ kó dalé yín rú o. Ẹjọ́ ṣé ara ìwàásù kọ́ ni? Ṣára ìkìlọ̀ kọ́ ni? Why do you turn it around? Wonderful. In fact, three doubtful. Níbo ló ti rí owó ẹ̀mẹ́wàá ẹ̀mẹ́tàlá lẹ sọ. Ọwọ́ yín ni a ti máa béèrè pé bo ni Esther ti rí owó. Ṣẹ̀dẹ̀ tó wá rántí torí bẹ́ẹ̀ ṣe ń lọ síwájú lẹ ń lọ sẹ́yìn. Ọwọ́ yín láti máa béèrè pé bo ló ti rówó torí ẹ̀yin náà lẹ tún sọ pé ó ń mú orúkọ àwọn èèyàn wá tó bá fẹ́ gba nǹkan lọ́wọ́ wọn á ní kẹ́ bá wọn gbàdúrà sí. You see how you've killed yourself. I want you to go back to your video and listen and re-listen and pause it and re-listen and pause it and go back again and see how you have yourself. There is more to what you are just ranting about, sir. Yes, ẹ ṣiṣẹ́ fún. Orí owó ń bẹ. Ó fún yín lẹ́tọ̀ọ́. Ṣé fẹ́ sọ pé owó tó gbà kò nípa kankan nínú ilé ayé tí yín? Ṣé gbogbo Nàìjíríà yìí náà ni? Owó gbogbo wa náà ni. Tó bá gbowó lọ́wọ́ Goodluck Jonathan, ìyàwó ẹ̀ ṣàkóríṣiríṣi estate jọ rẹpẹtẹ. Tó bá rí ojú àánú Goodluck Jonathan nígbà tó wà ńbẹ̀ tó dẹ̀ ṣoore fún, ṣé ìfẹ́ sọ pé yóò jẹ́ ńbẹ̀ ni? Ṣé rí àwọn èèyàn máa ń ro ẹjọ́ bẹ́ríbẹ́rí, ẹjọ́ bẹ́ríbẹ́rí. Olóògbé ọkọ mi kọ́lọ́n kó bá ń fọ̀run kẹ́, á ní tó bá mọ̀ pé o jẹ̀bi má lọ rojọ́ fún Tóyìn o, tó bá ti mọ̀ pé o jẹ̀bi má lọ rojọ́ fún, torí tó bá máa dá ẹjọ́ yẹn wà fẹ́ lọ pokùnso. Ṣó o jàre, má yẹ ká pè sínú ọ̀rọ̀ yìí o, jẹ́ ká rọra sọ ní tùbínùbí o. À ń tó bá pè Tóyìn sínú ọ̀rọ̀ yóò máa bẹ́ẹ̀ fọ́ ní ojú ni. Ẹni tó ṣe nǹkan burúkú sí yẹn ó máa lọ gún ẹni yẹn kẹ́sẹ́ pé kó fún ẹ ní bákàndì ni. Ọ̀rọ̀ ṣíwó lẹ́ sọ lẹ́nu. Ìtorí ẹni mi ò ṣe lọ́rẹ̀ẹ́. Torí bó bá ṣe gbé sí mi nínú ni mo ṣe máa sọ. A ti fi kọ́ wa láti kékeré pé ò gbọ́dọ̀ purọ́. Tó bá rí nǹkan sọ pé o rí, tó bá rí sọ pé o rí. Wọ́n ní tá bá purọ́ pé gbogbo ìlú máa bàjẹ́, ìlú máa parẹ́. Ọmọ ọba ò gbọ́dọ̀ purọ́, tó bá purọ́ ìlú máa parẹ́. Wọ́n ti gbé yẹn sí wa láyà gẹ́gẹ́ bí ẹrù. That is why I'm so blunt to a fault. Mo dẹ̀ tún wá grow up ní Europe. It's a pity, I pity you. Gbogbo nǹkan tẹ́ sọ yẹn, story for the God. Story for the gods. Lọ́rọ̀ ẹ fẹ́ sọ. Ohun tó ń jó yín lọ́fun tẹ́ fẹ́ padà wá sọ. Màá bẹ̀ yín, màá rọ̀ yín. Ẹlẹ́dàá yín á dẹ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́ pé ẹ má try láti tún wá sórí social media lẹ́lẹ́ẹ̀kejì. Ṣùgbọ́n mo tún wá gbà á ní àdúrà. Mo sú níre, mo wú níre,
wípé ohun tó ń jo yín lọ́fun yẹn kẹ́ wá sọ kẹ́ bá lè ṣubú tán pátápátá ṣe àpò mo tó kọ́ advice yín síwájú pé kẹ́ má dán o ṣùgbọ́n mo tó wá sú nírè pé kẹ́ má gbọ́ nǹkan tí mò ń sọ kẹ́ jáde síta lẹ́lẹ́kejì kẹ́ lọ́rọ̀ pọ̀ tẹ́ fẹ́ sọ tó yẹ pé fáìlì pọ̀ tẹ́ fẹ́ kó wá ṣẹ̀rí àtẹ̀yìn àti fáìlì yín zone 2 lẹ máa land sí. Yes sir. Ọ̀rọ̀ ọmọ ìyá ni mo bá yín sọ yẹn ṣe ni pé mi ò bú yín mo kàn advice alùbáàmù ni mo ń fún yín bàbá sùwé ọ̀run rí ẹ̀ ìwé tẹ́ sọ pé ó wà lọ́wọ́ yín bó ṣe dọ́wọ́ yín àwọn fọ́tò tẹ́ sọ pé ó dọ́wọ́ yín bó ṣe dọ́wọ́ yín anybody can crop any picture. ṣèbówó lẹ́yìn náà wá dọ̀dọ̀ ẹ̀ tí ò bá síbẹ̀ nígbà tẹ́ ti gbàdúrà fún lẹ́ẹ̀kan tó ti fún yín ní 2 million ẹ ní padà lọ ẹ̀yin náà gbẹ́nu sókè ni sí ìdí ọ̀pẹ kó gbúrọ̀ kó máa kàn sí yín lẹ́nu. ó serious fún yín sáà o. Mi rò pé ẹ báyàwó yín sọ ọ̀rọ̀ yìí kó tó di pé jáde. Mo dẹ̀ máa ń sọ bí mo ṣe sọ fún Ìgbòho Sunday Ìgbòho bí mo ṣe ń sọ fún nígbà yẹn kó tó di pé wọ́n lọ sílé ẹ̀ wọ́n lọ attack ẹ̀. Mo sọ fún ọmọ burúkú yìí Kóìkí mo ní do not allow this man to be granting interview because tó bá ti gbé microphone dání ó máa sọ gbogbo ohun tí kò yẹ kó sọ jáde rẹ̀. mi rò pé ẹ sọ fọ̀rọ̀ yìí lójú àyàwó yín àbí lójú àwọn ọ̀rẹ́ yín àbí lójú àwọn ọmọ yín kọ̀ọ̀kan wípé ẹ fẹ́ lọ sọ nǹkan báyìí. Reporter wá síwájú yín ẹ̀yin lẹ́dẹ̀ lọ pè wọ́n torí wọ́n ní dédé wá bá yín ẹni yẹn gbé lógo ẹ̀ síbẹ̀. You called on that reporter to come and interview you thinking that hey ẹ ti arrive bàbá ẹ ti ṣubú ojú yín sí bósà. Mo like yín gan o tí mo fi lè jáde wá bá yín sọ̀rọ̀. I like you so much because so many riffraffs ni wọ́n ti sọ níbo ló ti rówó ìyá Àjàyí wá ṣàlàyé ibo ló ti rówó o níwèé London o níwèé kinní kan o níwèé kinní kan àwọn idiots. Kò yẹ kẹ́ pẹ̀lú ọ̀bọ̀jáwùrà but you join them. Ṣẹ̀rá wọn yẹn they are non-entities but ṣẹ̀rẹ́ yìí níbi tẹ́ ẹ sọ dé tó tún lọ kan politician. If you don't know, it's a defamation of character of the highest order for you to be saying all this rubbish on media, and it might cost you a lot. Due to the name you mentioned, you named just only one person, and you say you have so many names. You have so many proofs. Ẹ má tún sọ pé fẹ́ wá sórí social media lẹ́ẹ̀kejì o. Ṣùgbọ́n àdúrà mi tó wà ní pé k'Ọlọ́run jẹ́ kó rí inú yín bá tòde yín jẹ́ kẹ́ jáde kẹ́ wá sọ pé ẹ fẹ́ sọ mọ́. Due to the current situation in Nigeria, tí ara oníkálùkù ń gbẹ̀ kan, ẹ̀yin dárúkọ politician kan, wípé ẹ̀yin ṣiṣẹ́ fún ẹnìkan tó lọ fi gbowó lọ́wọ́ ẹ̀. You've killed yourself, darling.
Ògògóńgò lẹ ti yìnbọn fúnra yín. Ó dàlù sódì kejì ni. At the same time, I appreciate you so much. Thank you. Thank you, thank you, thank you. At least you are honest. Lórí phrase kan tẹ́ lò. Ẹni bọ́ ọmọbìnrin yẹn ṣe rí yẹn o. Ẹni kò ń lo ewé, kò ń lo egbò, kò ń lo nǹkan kan. In your own words, ẹ ṣé. Gbogbo alálẹ̀ Àwórì dúpẹ́ lọ́wọ́ yín. Ẹni ẹyọ kan ṣo yẹn o, ẹni reporter yẹn tó sọ pé ẹ̀ ń tòótọ́, ẹni no. Kọ́ máa sọ yẹn sọ̀rọ̀ ẹ̀. Ẹni kì í lewé kì í legbò. Thank you. I really appreciate you. Gbogbo alálẹ̀ Àwórì adúpẹ́ lọ́wọ́ yín. Àì ọmọ Tádé ṣe. Mo fi gbogbo ládéládé mo fi dúpẹ́ lọ́wọ́ yín. Fẹ́yọ̀ kan ṣoṣẹ́ ṣe yẹn torí wọ́n ní sọ pé ẹ sọ pé ó ń gba oògùn lọ́wọ́ yín tó lọ ń lò fún wọn. Ẹ ní àdúrà, ẹ gbé àdúrà kalẹ̀. Nǹkan tẹ́ wá fi ń ṣe ọwọ́ yín láti máa béèrè. Thank you for that. You prayed for her. And you prayed for somebody. And you were fortunate. She was looking for somebody that will support her in prayers. Wòlíì tí ò bá ní wòlíì máa kú dànù ni. Òṣìṣẹ́ Olúwa tí ò bá ní òṣìṣẹ́ ẹni tó jù lọ nínú ẹ̀mí tó máa rọ́ọ̀bù mind pẹ̀lú ẹ̀ ó máa pàdánù ni. Ẹ̀yin yìí náà dẹ̀ ni. She did nothing wrong coming to you, sir. Somebody introduced you to her, according to what you said. Ẹni náà lóyún, oyún náà ó ṣe kíní kan ẹni náà ti gbé àbí ẹni yẹn sì gìṣáníṣá. Tẹni ẹni náà ti tírín báyìí. Ẹni ẹ̀dẹ̀ ṣiṣẹ́ yẹn. You never give glory to God in everything that you do. Ọlọ́run dé láti gba gbogbo nǹkan tó fún yín. Òun ló jẹ́ kẹ́ wá sí online. Kí lè jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwa ikọ̀ àti ìríjú Elédùmarè. Tá a ní oore ọ̀fẹ́. Gbogbo nǹkan tá bá ṣe t'Olúwa bá lọ́wọ́ sí, ká máa dúpẹ́ f'Elédùmarè ni. Wípé mi kíni báwo ni mo ṣe jẹ́ tó lè wò mí ṣùṣù báyìí kó sọ àgọ́ ara mi dílé tó máa lò nínú ilé ayé ọmọ ènìyàn. Ẹni gbà tẹ́ ṣiṣẹ́ yẹn iṣẹ́ yẹn dáhùn ẹni yẹn ṣe kíní kan. Wọ́n ṣe introduce yín sí. Fúnra yín lẹ sọ bẹ́ẹ̀ wà nínú fídíò. Náà nínú ọ̀rọ̀ tẹ́ sọ tèmi rò pé kò yẹ kó warrant hatred tí pé ó preach yẹn is not the kókó of the ọ̀rọ̀. She promised to take you to London nígbà tó bá fẹ́ ṣe opening in Paris. You said it in your video. But she did not. Did you remind her during the preparation? Pé ẹ má gbàgbé mi o, ṣé ti forúkọ tèmi náà sínú list. Did you even give her your passport? Kábà sọ pé bóyá ẹ fún ní passport yín ó wá sọnù. Did you remind her? Lẹ́yìn tó yẹ pé ọpọlọ ẹ̀ máa ń kún ní 24/7. Ẹ lè pé kẹ́ gẹ́ẹ̀tì ẹ̀. Tẹlifóònù tó ń lò tó 50. Ó ha láwọn ọmọ lọ́wọ́ ni. Tọ́n bá gbé calls.
I'm not covering up for her. Are you getting me, sir? I'm not covering up for her. Ṣùgbọ́n nígbà tí gbogbo preparation yẹn lọ, ṣé ẹ rán létí? Àbí okay, gbogbo ẹ ti lọ ó ti tán. Did you call her attention to it? She could have taken you there. Tó dẹ̀ máa tẹ̀yìn sí fàájì. Bí 3 months lẹ fẹ́ lò, bí 6 months lẹ fẹ́ lò, àtẹ̀yìn sí gbogbo ẹ̀. Just to compensate you. Ó ti wá sínú ìlú wa yìí lẹ́ẹ̀mẹ́ta. Mi ò fojú mi rí. Mi ò lọ síbi tó wà. Ṣùgbọ́n nígbà tá pàdé ní London, ní Excel, nígbà tó dọ́dọ̀ mi báyìí, ó lọ báyìí ó padà wá, ó dúró kìṣì. Ó wojú mi àjọ wojú ara wa. Ẹ̀mí ẹ̀gbọ́n rírí mo ní bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ ló rùn kọ́ra wọn. Mo dẹ̀ sọ pé hallelujah. I didn't introduce myself. It's only on media by. She was, mo ṣá sọ pé connection kan wà láàrin èmi àti ọmọbìnrin. Ó wò mí. Ó mi rí ó tún wò mí. Mo dẹ̀ ṣe báyìí mo ní hallelujah. Kò sẹ́ni tó lọ́hùn ò ṣe fún. Tí lé ògbé tó kéje. I didn't introduce myself to her. Belgium yìí. Ó ti wá sí báyìí. Ó tún ṣe ti wá sí ìlú ìlọ́dún yìí. Tí wọ́n lọ pàdé ẹ̀ ní airport, tí wọ́n jó, tí wọ́n yọ̀. I was watching it on live. I was happy. But I didn't go there. Tó bá yẹ pé ńgbà tó sọ pé òun fẹ́ gbé yín lọ, ẹ rán létí, òun náà rántí. Okay, kíní yẹn dẹ̀ ti kọjá nìyẹn. Ó lè gbé yín lọ sí parish yẹn. Kẹ́ lọ lò ọ̀sẹ̀ kan, ọ̀sẹ̀ méjì, oṣù kan, oṣù mẹ́ta, kẹ́ lọ máa ṣe service ńbẹ̀, just to compensate you. I know she's not that kind of a person. Kó tó di pé ó máa sọ pé ó tó gẹ́. Ó níbi tó ti máa dé. Tó bá yẹ pé nǹkan tó bí yín nínú nìyẹn. On behalf of my cousin, mo fi orí adé, mo fi bẹ̀ yín. Ẹ má bínú sí nítorí Jésù Kristi. Ọmọdé kì í mẹ́kọ̀ọ́ jẹ kó má ra lọ́wọ́. Bọ̀tí lára ògbóògùn ẹ ti fi lára ẹ ti fi ba nǹkan tó dáa jẹ́. Ẹ̀wọ̀n dẹ̀ wà níwájú yín sá. For mentioning Goodluck Jonathan's name ní season tá wà yìí ní Nàìjíríà. Anything can happen. Mi ò gbàdúrà kí nǹkan burúkú kó ṣẹlẹ̀ sí yín. But nítorí pé mo rí pé bẹ́ ṣe sọ̀rọ̀ yẹn ó dùn yín. Ẹ má bínú. But you overdid it. You went overboard. Gẹ́gẹ́ bí ọmọ ọba Àwórì tí mo jẹ́. Ọmọ ọba lẹni tẹ́ ń pè. She's a princess. Ọlọ́run kan ṣàwá oríkèríkè. Ó yá ìwọ gba sẹ̀lẹ̀ lọ. Ìwọ gba kérúbù lọ. Àbúrò mi lè gbé yín lọ sí ilé ẹjọ́. But I know she will not do that. She can do it for defamation of character, assassination of name, lies. Gbogbo nǹkan tẹ́ sọ pé ẹ ní lọ́wọ́ yẹn, bàbá, ẹ lè print ẹ. She moves with movers and shakers of Nigeria. Be very, very careful, sir. I know she will not act. Ẹ rí pé kò sọ nǹkan kan. Bẹ́ẹ̀ ni, ó yẹ kó rántí. Ṣùgbọ́n téèyàn ò bá rántí nǹkan,
èèyàn máa rán yàn létí ni nínú gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ nǹkan kan ṣo tó dùn yín jù nìyẹn bó ní tóun bá fẹ́ ṣí London Parish yẹn mo máa gbé yín lọ torí ẹ̀ ni mo sọ pé mo fi orí adé mo fi bẹ̀yìn ẹ má bínú she was wrong she wronged you there but you handled the situation badly ìbínú dẹ̀mọ̀ polówó òun ò lẹ́sẹ̀ lẹ̀ you went overboard you overdid it. mo fi gbogbo orí adé bàbá ńlá wa ọlọ́fin ògún fún mi nírè mo fi bẹ̀ yín ẹ má bínú Ọmọ́tádé ṣe é fún Ṣayọ̀ lórúkọ tèmi Olúwatóyìn Ọmọ́tádé ṣe é fún Ṣayọ̀ mo fi àpèrè bàbá ńlá wa ọlọ́fin ògún fún mi nírè mo fi bẹ̀ yín ẹ má bínú ẹ má jẹ́ kí inú bíbí mi ò rán ẹ níṣẹ́ ẹ̀dọ̀ fùfú mi ò bẹ́ẹ̀ lọ́wẹ̀ ó dorí adẹ́tù àbíwá pẹ̀lẹ́ inú burúkú ò ní bí yín o ògùn ara yín ò ní sọnù ẹ lọ túbà. wíwo lẹ́nu awo wo we are doctors tó bá ti jẹ́ wòlíì aríran òjíṣẹ́ alálàá òtúmọ̀ we are doctors nǹkan tá a bá gbọ́ ibẹ̀ ló máa wọlé sí àfi tẹ́niyẹn bá múyàn wọlé bẹ́ẹ̀ kan bá tiẹ̀ múyàn wọlé wá sọ́dọ̀ tí iṣẹ́ yẹn bá di kànrán gídá wà ní excuse wa tí n bá sọ fún tó bá wùn kó wá sọ fún yín. ibi tí ọ̀pọ̀ ènìyàn tó ti ń ba yí ara wọn jẹ́ nìyẹn wọ́n ní ayé jókòó síbẹ̀ ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ kòríkòsùn níwà àjọ ń ṣe kinní kan ni nígbà tó bá ti fetí kọ àwa lọ wá bó ṣe máa gbé e ṣubú. We are doctors. You are not supposed to come online to come and ẹ má bínú. She wronged you on that. If she said that. ẹ mọ̀ èèyàn tó ń rán lọ sí Jerusalem every year. ẹ mọ̀ èèyàn tó ń gba visa fún pé kó máa travel káàkiri. Olúwa lò yín nínú ilé ayé ẹ. ẹ jẹ́ kó orin náà kó jájẹ mọ́nú fún yín sà. tá bá rí ẹni tó ń gun yín ní kẹ́sẹ́ ẹ lọ́mọ èmi ẹ fún Ṣayọ̀ mo sọ fún yín pé ẹni yẹn ọ̀tá yín ni. ọ̀tá yín tó fẹ́ bá ti ń jẹ́ dílẹ̀ pátápátá. I don't know you but mo ti lọ sórí page yín. ẹ má máa take glory fúnra yín. àdúrà ni pé k'Olúwa kó ṣàánú yín lẹ́lẹ́kejì kẹ́ ẹ bá pàdé. ṣe rí gbogbo ọmọ Àwórì ni wọ́n ti ń bẹ̀ yín yìí. ẹ má bínú. ṣe tó gbọ́ wọ́n tún kí wa lédè yín wọ́n ní ẹ má o. inú burúkú ò ní ba orí ọ̀fẹ́ Ọlọ́run jẹ́ nínú ilé ayé yín. owó tí mo ní èmi Ọmọ́tádé ṣe fún Ṣayọ̀ láti ṣẹ̀rí ọlọ́fin múlẹ̀ omirin wo ọ̀pá ẹgbẹ̀rún ẹ̀jẹ̀ ọmọ káfọpá wà káfàjẹ wà kágbòdìdí ọwọ́ wa kò dé ṣẹ̀rí mu lọ́fin múlẹ̀ oṣù àkẹsàn ni mí ọmọ agbẹ̀bí òmù ẹ̀ oríkì kan náà lájọ ń jẹ́ she's my blood. And this is my very first time, second time, the first time nígbà tí wọ́n parí the very first comforter
tí mo wá appreciate ẹ̀. Mo bẹ̀ yín, mo forí adé bẹ̀ yín, ẹ má bínú. Mo mọ̀ pé promise to promise yín tí kò ṣe yẹn. But it has been long. Ẹ bá ti pay attention ẹ̀ sí. Tó bá dẹ̀ wá jẹ́ pé nǹkan kan ló ṣẹlẹ̀ láàrin ẹ̀yin méjèèjì tó wá prompt pé kẹ́ wá jáde. Ẹ má fi nǹkan tó ṣẹlẹ̀ sísìn, ẹ má fi bà nǹkan tẹ́ ti jọ ṣe sẹ́yìn jẹ́. Ẹ jọ̀ọ́. Ẹ wò òṣùbà mi rèé, àbá ọ̀nà ṣe ń ṣe ẹ jẹ́ kí n ṣe ní tilé. Òṣùbà rèé, mo gbé fún yín, ẹ jọ̀ọ́. Mo fi gbogbo orí adé, ládé, àwórì, mo fi bẹ̀ yín, ẹ má bínú. A promise is a debt. Ẹ má bínú. I will find a way to get your phone number and talk to you. Nǹkan tẹ́ ṣe ó dùn mí ni, ó yẹ kí n pè yín ni, but mo lè pè yín kẹ́ bẹ̀rẹ̀ sí ní blast mi inú tèmi dẹ̀ tètè máa ń ru. Lèmi náà bá ṣe ní kémi náà ṣe eléyìí fún yín kí gbogbo ayé náà rí. Gbogbo ayé ẹ bá mi bẹ bàbá confirm. Tó bá jẹ́ pé lórí pé àbúrò mi sọ pé yeah, she's my junior sister. Tó sọ pé òun fẹ́ mú yín lọ sí London nígbà tó fẹ́ ṣe opening Paris ẹ̀. Tó jẹ́ pé yẹn ló kàn yín lóminú. Àbí any other thing tó ti wá jáde. Iye o may bínú. Àfàrò ẹ may bínú. Iye bá mi fọwọ́ wọ́nú. Ohun tẹ́ sọnù tẹ́ fi ìbínú sọnù. Àánú yín á ṣọlọ́run. Ẹ̀jẹ̀ Jésù á dìde níwájú bàbá, á bá yín bẹ̀bẹ̀. Tẹ́ bá ti padà sórí social media bàbá, gbogbo nǹkan tẹ́ bá ń ṣe, Ọlọ́run ni kẹ́ máa fi ògo fún. I watch few of your videos. You are good at ewé and egbò. Ẹ̀bùn ni. Tẹ́ tó bá fẹ́ mọ̀ pé Olúwa fún mi ní ẹ̀bùn ewé àti egbò, ẹ lọ sórí Facebook with àwa yìí. Ẹ lọ sí Health is Wealth. Èmi ni mo kọ́kọ́ ṣí Health is Wealth lórí kìíní. Àwọn oníṣègùn, àwọn eléwé ọmọ ló fẹjọ́ mi sùn kí náà ti ń pè Facebook community ló ní kí n yé máa gbé wá. Tó bá gbé ewé yẹn wá báyìí, orúkọ tó bá gbé wá, màá wá jókòó, màá wá bẹ̀rẹ̀ sí ní màá gbé sílé, màá ṣe gbé sí French, màá ṣe gbé sí English, màá lọ wá ewé yẹn jáde, màá wá fọ́tò ẹ̀ jáde, or something tó bá similar mọ́, ẹni tó mo sábà ti orúkọ ẹ̀ sí. Nígbà tó ìjọba bẹ̀rẹ̀ sí ní fi ẹjọ́ mi sùn. Àìmọye àwọn ọmọ Yíbò náà wá ń kọ́ ògùn lórí péjì yẹn. Ẹnìkan wá pè mí, ẹni náà ló jẹ́ pé mi pẹ̀lú àkísọ̀rọ̀ mọ́ sí èdè àìyedèdè ni. Òun ni Kẹ́mi Tóògùn tí ògo sí ó ní. Ó ní arábìnrin kan tó ń gbé jáde yìí, a fún ẹ pé kó máa fi ṣe ìtọ́jú àwọn ènìyàn, kó dẹ̀ jẹ́ nǹkan tó máa jẹ́ oúnjẹ fún ẹ. Mo níbi tí mò ń gbé, mo ní mi ò lè ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀. Ó ní bo ni mò ń gbé, mo ní diaspora ni mo wà. Ó ní mi ṣe wá sílé. Ó ní bìkan gbogbo àwọn iṣẹ́ tí mò ń gbé síbi, àwọn ewé àti egbò ńláńlá tí mò ń gbé síbẹ̀. Àwọn iṣẹ́ tí mò ń gbé síbẹ̀. Ṣùgbọ́n nígbà tó yá wọ́n fẹjọ́ mi sùn. Ṣàmọ̀ English lèmi ṣe nígbà yẹn, but Yorùbá ni bàbá confirm ṣe tiwọn. Àwọn kan tí ẹ máa ń sọ jáde ni, èmi máa kó gbogbo ẹ̀ jáde, máa ya fọ́tò gbogbo ẹ̀, máa kó síbẹ̀. Go there, ó sì wà ńbẹ̀, mi ò tí. Health is wealth. Lẹ́yìn ìgbà yẹn àwọn kan náà tó ti bẹ̀rẹ̀ sí ní ṣe oríṣiríṣi
bí mo ṣe bọ́lọ́mọ plenty ṣe pọ̀ lórí Facebook nsìn bàbá mi ẹ má bínú bẹ́ẹ̀ ni ọmọ agbẹ̀bí ayé agbẹ̀bí ọ̀run ọmọ olúńlá ọmọ àgbódèrè bàbá mi ẹ má bínú ṣe ti gbọ́ ẹ má bínú. I will surely call you please. If I call you, don't bang your phone on me because hello ma bí mi nú and don't be harsh on me. I will surely call you. I'll get your number. I will surely call you. I've not talked to my sister over this thing. I'm sure she'll be even shocked to see me doing this program. But Sikotoba ma fali just see you say I don't like it. I don't like it. It's not good. I thank you all for joining me. Mo mọ̀ pé gbogbo wa la rí nǹkan méjì mẹ́ta kan mú láṣálẹ́. Lábẹ́ bó ti hùn kó le tó tá bá fi ọ̀rọ̀ pamọ́ sí ẹ lọ́wọ́. Bí you e wòlíì ọ̀nà ti wòlíì. O gbọ́dọ̀ fìbínú sọ jáde pé o tú àṣírí. Ìyá mi sọ fún mi pé èèyàn tó wà nígboro ó rí ọ̀pọ̀ ènìyàn kò fi àṣírí yẹn lé ẹ lọ́wọ́ ó wá fi sí ẹ lọ́wọ́ ohunkóhun tó bá sọ fún ẹ ó dẹ̀ tún dilẹ̀ tí ò bá ní kó bá wọn sọ àbí kó bá wọn wá nǹkan kan ṣe sí kó béèrè lọ́wọ́ àwọn èèyàn ó gbọ́dọ̀ sọ jáde ṣé gbogbo àwọn kan kinní wọ̀nyí náà ti fi kó ẹ̀rù sáwà láyà pé tó bá ṣe kinní báyìí o ìlú máa parẹ́ o tó bá fi nǹkan pamọ́ sí ẹ lọ́wọ́ o tó bá sọ o kinní kan máa ṣe fámílì o àbí wọ́n gan fúnra rẹ o kinní kan máa ṣe. That is why the feeling me tell pé tí nǹkan bá ṣe wà nínú mi máa sọ jáde and don't tell me not to sọ because tí mi bá sọ ibẹ̀ gangan ni wàhálà tí máa ṣẹlẹ̀. Táyé lolú mi máa o péré o aya jígìjàgà ọ̀run rẹ fún o. So I thank you all for joining me tonight. Please help me share this thing. Help me share this message. Help me. I know it's very long, but it doesn't matter. It's the message to carry. I want you to be your daily bread. Please. Inuburu. Tinoba biwa. Ema ikabere si ni tú àṣírí ara wa síta. Òun ló jẹ́ kí Facebook kó máa lánàá. O mẹ́ni tó lè ṣe nígbà tó bá ti tú àṣírí ẹ̀ síta. Ẹ wo àràbò tí àràbù burúkú tí ẹ sábọ̀dù tó ṣe níjọ́ wọn àná tó ní mo pa ọkọ pé owó tí mò ń ná pé ọkọ mi àárọ̀ ni mo fi ṣoògùn owó tí kan béèrè lọ́wọ́ mi ibi tọ́kọ mi àárọ̀ wà. Nígbà tó dẹ̀ kú mo gbé wá sórí Facebook ẹni tó ní mo pa òun nìyí òun ló ṣẹ̀kú yìí o wọ́n dẹ̀ jọ ń gbé ní Dublin níbẹ̀ yẹn ni. So we need to be very careful. Inú burúkú ò ní bí wa o. God bless you. I remain your host, Olúwatóyìn Ọbátúlá Darlington, aka Olomo Plenty, Lady Evangelist that has no frontier. This is Chit Chats with Olomo Plenty. On Woolies are doctors. We are doctors. We wo lẹ́nu àwọn wo. Ẹnu wa ò ní wúwo di o. Kò ní fúyẹ́ òdì. Join me tomorrow on CCC, on sanitizing CCC. Ọ̀rọ̀ méjì mẹ́ta kan wà tá fẹ́ sọ. God bless you. Ká sùn gbẹ̀rẹ̀ o. Ká jí kíkan. Jésù Olúwa wa. Amen. Thank you, my love. Thank you. I want to add you to one counseling, marriage counseling forum tí mo ṣí lórí WhatsApp. So, go inbox mi ńbẹ̀. Ẹ ṣé bàbá mi. God bless you. Mwah. I love you all. Olomo Plenty sign out.